Well, a very good afternoon and welcome to Koikimedia, bringing the world closer to your doorstep. Today is the 6th of August 2025, and as we say all the time, self-determination is not a crime. What you're looking right now is currently in Lagos State, and as we have said it to the international community and to the African nations around the world, that the Yoruba people have the right to self-determination. What do we mean by nation? Nigeria is not a country. And what do we mean by Nigeria is not a country? Nigeria has many countries inside it, and as many people are talking about the 2027, what we are saying is, Nigeria cannot be restructured. What all the Yoruba should be demanding for is the right to self-determination. Moki gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí, gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ fún wa tẹ́lẹ̀ pé ilẹ̀ Yorùbá ó gbọ́dọ̀ dá dúró kò mí pé ilẹ̀ lélẹ́yìí. Tàbá ní kó dá dúró, ọ̀pọ̀lọpọ̀ máa ń bèrè pé níbo nílẹ̀ Yorùbá ń lọ, kò lọ sẹ́niwẹ̀. Ibi tó máa wà náà lélẹ̀ ìbọ̀sí ìkọ́kọ́ tó máa yàtọ̀ bẹ́ẹ̀ ni pé country tó máa jẹ́ Odùduwà Republic, Yorùbá nation, òun ni à ń sọ̀rọ̀ lé lórí. Àwọn tó máa ń sọ̀rọ̀ nípa pé 2027 nǹkan nítorí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Intan sọ fún Bọ́lá Tinubu ni pé àwọn north already wọ́n ti jẹ́ kó yé wa pé àkíṣe kankan náà. Àwọn Fúlàní sọ pé àwọn làwọn ní Nàìjíríà. Usman Dan Fodio agenda is real. But a bá ń sọ fáwọn èèyàn pé ilẹ̀ tẹ́ ń wò yìí tẹ́ bá fi sílẹ̀ in another 50 years, Igbo máa gbà mọ́ yín lọ́wọ́, Fúlàní máa gbà lọ́ yín lọ́wọ́, Hausa máa gbà mọ́ yín lọ́wọ́. But a bá dá dúró, a lè control resources wa, a lè control ẹ̀yà tí à ń sọ pé èdè Yorùbá tá à ń sọ yìí. Bí yàn bá lọ sí Germany nísìn, èdè Yorùbá ló ń sọ níbẹ̀. Tó bá lọ sí Bulgaria, èdè Yorùbá ni. Tó bá lọ sí Turkey, èdè Yorùbá ni. But ní gbogbo ilẹ̀ Yorùbá léde nísìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ pé a lè sọ Yorùbá, a fẹ́ máa sọ English. Ta ló fún wa ní English? 1914 amalgamation by Lugard. Òun ni wọ́n fi join gbogbo wa together. Ìdí ta ṣe ń pariwo lójoojúmọ́ nìyẹn pé Yorùbá nation òun nìkan ló máa báyọ. Lọ́pọ̀lọpọ̀ bá ń béèrè pé kí ni olóyè Igboho fẹ́? Ta bá sọ̀rọ̀ nípa security. Security wà very very important. Ìlú tí kò bá sí security kò lè sí tourism, kò lè sí business. Ìdí ta ṣe ń sọ pé kí Yorùbá kó dá dúró. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko. Yorùbá land ló ń pe bíbá, and we hope that in the next many years I will celebrate an independent Yoruba country. Koikimedia reporting live from Lagos, bringing the world closer to your doorsteps.